ẹ sọ fún gbogbo bísí bọ́dì lẹ́nu iṣẹ́ o àtúntò kan ló àdúgbò ẹ̀ ṣe jẹ́ ẹ̀ṣọ́gbà èèyàn ẹ̀yìn lẹ́rìn kú ti ń pòwe èèyàn ẹ̀dẹ̀ máa sọ fẹ́ tó rẹ̀ ń bá yín oṣù ní kọ́ yé máa ń díjà sílẹ̀ wọ́n mo ti sọ kọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kó dá o. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ àti gbogbo tẹ̀sí ń wò wá. This is CrossBlog X TV. Don't forget to subscribe, like and share. Gbẹ̀gẹ̀dẹ̀ ti wá gbiná báyìí o lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Wasiu Ayinde. Níbo la tún wá já sí báyìí? Bá ṣe rìn lọ lórí títì íńtánẹ́ẹ̀tì náà la ṣáàtún rí pé gbàgbós mi ṣáàtún lọ lọ́tún àti lósì. Ẹ ṣáà pé bó ṣe ń gbóná la ṣe máa ń mu wá. Èyí tá tí wá rí báyìí tí wá lágbára gan-an. Arákùnrin ní Wasiu Ayinde ó lè dá Ọ̀rúnmìlà pé Saheed Òṣùpá gangan lọmọ àgbà, táwa lọmọ àgbà. Àwọn ọ̀rọ̀ àwọn fáǹsì ti wá fẹ́ sú wa báyìí. Ó ti wá di wípé tó bá ní ẹrú kú jù òun ló wá lẹ́nu jù. Fuji music wọ́n ti sọ dogun báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àti wá gbọ́ nǹkan tí fáànì sọ eléyìí tún gbẹnu tán. Nínú gbogbo lórí Saheed Òṣùpá ó lè dá Ọ̀rúnmìlà pé. Bẹ́ẹ̀ni. Wasiu Ayinde kò lè dá Ọ̀rúnmìlà pé Ifá ló ń pè. Kẹ́ lè mọ̀ pé àjẹjàjẹ lọ. Ó jùlọ. Saheed Wasiu Ayinde dẹ̀ mọ̀ pé King K1 ló kú sára mọ́tò ẹ̀. King Emmanuel. Nítorí ẹ̀ ló fi fẹ́ Emmanuel níyàwó. Ráǹkì ọba àwọn ọba Ọ̀rúnmìlà ló ń lò. Ní Wasiu Ayinde ń lò. Èmi mò ń bá yín sọ̀rọ̀ yìí. Ló fi ní tẹ́ bá rí ẹnìkan tó tún fọn ẹnìkan sì wà ń gbàlẹ̀ o torí kò fẹ́ kú ikú tí bọ̀ yìí. Wà ń gbàlẹ̀ o. Tó ń retí orí Ọlọ́run ọba o. Ṣọ́bọ̀ náà ló kọ́. Ló fi sọ pé bàbá ló ṣe ohun gbogbo. Wasiu Ayinde ní Sunny Adé fi ní bàbá ló ṣe ohun gbogbo yìí o. Ẹnìkan ò sọ fún òun lòun sọ fún òun ló mọ fúnra tòun. Gbogbo àwọn pípì yìí ẹni tó bá ti ń gba underground. Èmi ò ní portable gba underground o ṣùgbọ́n bí kí o máa lọ yájú kí sàmánù wa lọ yájú sí Tinubu. Ọkọ̀ jáyè. Ṣé wàá gbá nǹkan kan? Eléyìí ò gbá nǹkan kan. Bí sàmánù máa lọ yájú sí Tinubu pé kí ni Tinubu fẹ́ ṣe fóun. Yóò parun nìyẹn. Ṣé rí pé bí kí Tinubu á sọ ní sí pé Ọ̀rúnmìlà ó ṣe bàbá tòun èmi Ọ̀rúnmìlà èmi ọkùnrin kúkúrú tí ń pè ní gbogbo ránṣẹ́ ọba kéré fi ní ṣọgbọ́n àjókòtà gbẹ̀lẹ̀gbà wọn lé tí àti má ṣe pè ránṣẹ́ àdùnbárìn má tó ṣì èmi lèmi máa ń gba gbogbo dábàá ilé gbogbo àwọn olókìkí ní kábíyèsí orí adé àwọn òní onígbàdọ̀bálẹ̀ àwọn ṣùgbọ́n nígbà tíwájú àwọn ò bá ṣe lọ́mọ kàkà táwọn dẹ̀ máa fi dọmọ yìí láyé táwọn ìwọ lòkúta tọmọlé àwọn kọ sílẹ̀ táwọn tí ó di pàtàkì igunlé àtọ̀dọ̀ Ọlọ́run àrẹ lẹ́gbẹ́rẹ́ ti máa wá lójú ológo Ọlọ́run ka gbogbo amójú ológo tọmọtọmọ tìyàwó tí bàbá tìyá tàbúrò tẹ̀gbọ́n àtàwọn àyànfẹ́ àtàwọn àgùntàn àtàwọn tí bá ń ṣe tiwa Ọlọ́run ká máa ń tẹ́ pé torí kan tèmi bá sún wọn àṣàkí ọ̀run direct àwọn ajá àwọn àyànfẹ́ Ọlọ́run káyé ti rò wọ́n pin àwọn àgùntàn Ọlọ́run tí wọn ò mọ́gbọ́n kápẹ́rẹ́ sórí káwátì àwọn tó ń ṣe tọ́lọ́run lótìtọ́ àtòdodo mẹ̀kúnrẹ́ ní kábíyèsí orí adé àṣewọ̀ ló bá wọn bá àṣàṣọ ńlá kọ́ lè yàn ńlá bẹ́ẹ̀ni o àgbá òfìfo ló ń dún èyí tó bá lépo ní pariwo onílé ò ní fẹ́ kí ló túmọ̀ lórí ló jẹ́ kí ọ̀kára máa ṣe jẹ́jẹ́ ó ti mọ̀ pé gbogbo àwọn tẹ́wọ̀n òpó láyé kátápọ̀tì ìjọ kan ní ẹyọ kan náà jẹ́ bí. Ẹ sọ fún àwọn ọlọ́rọ̀ Nàìjíríà kátápọ̀tì irú tábàṣà jẹmíjọ́ kínà náà òun ni wọ́n jẹmí ẹbí àwọn Babangida àjọ ṣe pòfẹ́sọ̀ ní Babangida máa ń pè mí lọ underground tẹ́lẹ̀ Ọbásanjọ́ ẹ sọ fún pé pòfẹ́sọ̀ ló ń bínú sí wọn wọn á ní ẹ sáfì pòfẹ́sọ̀ sáwọn lẹ̀ òun Ọbásanjọ́ ti sọ fún yín pé òun kọ́ ni mẹ̀sáyà Abẹ́lá kì í ṣe mẹ̀sáyà ẹ̀ ń bínú sí. Èmi dẹ̀ proof ara mi as a professor Mitsubishi trader tó bọ̀ 35 years ago àwọn ọ̀rẹ́ mi ra Concord Benz. Nígbà yẹn bẹ́ẹ̀ ni. Èmi ra Mitsubishi trader tó bọ̀ kékeré mo wá kọ professor sí mo defeat wọn mo wá sinmi sára pé àwọn táwọn ra Paredo eléyìí kéwàá wá lọ ra mọ́tò kékeré mo wá kọ professor bí mo ṣe gbé wọn ṣubú nìyẹn. Gbàtún wọn ríran. Túbọ̀ ló wá di kéègì. Wọ́n bá ń padà pè mí. Ìgbà tó di 1999 I prove myself. Gbogbo ẹnikẹ́ni the meaning of professor prove yourself. Mo wá prove ara mi BMW king of the kings with crown.
be my wife ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn náà dé onímọ̀tò Olúṣẹ́gun amájọ ṣèjọba ni o àwọn tí ò bá ní aṣọ ìgbéyàwó a máa so wọ́n lọ́wọ́ so wọ́n lẹ́sẹ̀ akọ́ọ̀pù ní jẹ́ bẹ́ẹ̀ a máa jù wọ́n sí inú sẹ́ẹ̀lì ní tó bá kó Nàìjíríà sí ká fi tú mẹ̀kúnnù sílẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà yẹ kẹ́tì mọ́ lu agídìgbò mi dáadáa o gbogbo ọ̀kọ́ làgbàlagbà máa sọ tọ́ o agídìgbò ni.